Àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 30 àti olùkọ́ dèrò iléèwòsàn nílùú Ìjẹ̀bú-Òde. Iná ṣẹ́yọ ní pápákọ̀ òfurufú ti Muritala Muhammed nípínlẹ̀ Èkó. Afurasí ọ̀daràn kú sí ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Edo. Ìwọ́de bẹ́lẹ̀ lánàá nílùú Àbújá lórí àwọn tí wọ́n mú fún ìdìtẹ̀gbàjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ ó máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 30 àti olùkọ́ dèrò iléèwòsàn nílùú Ìjẹ̀bú-Òde. Àwọn akẹ́kọ̀ọ́ èyí tí ó lé ní 30 àti olùkọ́ kan ní ìròyìn ti gbé jáde wípé wọ́n ti di èrò iléèwòsàn látàrí bí afẹ́fẹ́ gáàsì kan èyí tó ṣe ń yọ́jò nílé ẹ̀kọ́ girama Our Lady of Apostles Secondary School tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Níbàámu pẹ̀lú àwọn ènìyàn tó wà níbi tí ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ ní kété tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún parí ìpéjọpọ̀ àdúrà òwúrọ̀ wọn, èyí tí afẹ́fẹ́ gáàsì kan èyí tí ó sì ń yọ́jò tí ó sì kún inú ilé ẹ̀kọ́ náà, èyí tó mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ibẹ̀ láti má lè mí dáadáa. Àwọn tó wà níbẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó di wọ́lù-ǹ-kọlù tó sì di hílàhílo ní ọgbà ilé ẹ̀kọ́ náà, èyí tó mú kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní ṣubú lulẹ̀ tí wọ́n sì ń dákú látàrí afẹ́fẹ́ gáàsì èyí tí ó gba ojú ọjọ́ kan. Àwọn akẹ́kọ̀ọ́ èyí tó lé ní 30 níye àti olùkọ́ wọn ni wọ́n tètè wọ́ dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba èyí tó wà nílùú Ìjẹ̀bú-Òde fún ìtọ́jú tó péye. Níbàámu pẹ̀lú alábòójútó fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sànyà ni ó fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ tí ó sì jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ látàrí bí afẹ́fẹ́ gáàsì kan tí ó ṣe yọ́jò ní agbègbè ilé ẹ̀kọ́ náà. Ó sọ di mímọ̀ wípé àwọn ẹlòmíì ni wọ́n nígbàgbọ́ wípé afẹ́fẹ́ gáàsì ọ̀hún ni ó wá láti yàrá ìtúpalẹ̀ ìmọ̀ sáyẹ́ǹsì ní ilé ẹ̀kọ́ ọ̀hún táwọn eléyìnbó ń pè ní laboratory, tí àwọn mìíràn sì sọ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé afẹ́fẹ́ gáàsì kan èyí ni ó ń fẹ́ ní agbègbè ọ̀hún. Ṣùgbọ́n alábòójútó ọ̀hún sọ wípé àwọn yóò mú ẹni tí ó jẹ́ onímọ̀ nípa afẹ́fẹ́ gáàsì lọ láti lọ ṣe àtúpalẹ̀ ibi tí afẹ́fẹ́ gáàsì ọ̀hún èyí tí ó ti fẹ́ wọ inú ilé ẹ̀kọ́ náà, èyí tí ó sì sọ ibi tí afẹ́fẹ́ gáàsì ọ̀hún ti wá. Alábòójútó ọ̀hún tún ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni kò í ṣe wípé ó wá láti ọ̀dọ̀ iléeṣẹ́ kankan, nítorí wípé agbègbè tí ilé ẹ̀kọ́ ọ̀hún wà kò sí iléeṣẹ́ kankan tí ó wà níbi bẹ̀. Ó tún jẹ́ kó di mímọ̀ wípé afẹ́fẹ́ gáàsì ọ̀hún ni kò wá láti iléeṣẹ́, nítorí wípé kò sí iléeṣẹ́ èyí tí ó ń da afẹ́fẹ́ láàmú ní agbègbè ọ̀hún. Ó wá sọ wípé kí gbogbo ènìyàn kọ̀yìn sí ìròyìn òfegè èyí tí ó ń jẹ́ kó di mímọ̀ wípé ìbúgbàmù ó ṣẹlẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Alábòójútó Ọlá Ọ̀rẹ́sànyà ni ó jẹ́ kó di mímọ̀ wípé kò sí ìbúgbàmù kankan èyí tí ó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún, àti wípé afẹ́fẹ́ gáàsì èyí tí ó ń yọ́jò tí ó wọnú ilé ẹ̀kọ́ ọ̀hún ni kò fa ìbúgbàmù. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ èyí tó lé ní 30 níye tó fi mọ́ olùkọ́ wọn kan ni wọ́n ti kó dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba èyí tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde láti gba ìtọ́jú tó péye, tí ara wọn sì ti ń bọ̀ sípò ní àkókò tí a fi ń kó ìròyìn yìí jọ. Iná ṣẹ́yọ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ìpínlẹ̀ Èkó. Ní àná ọjọ́rú ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2026 ní ìròyìn gbé jáde wípé ìṣẹ̀lẹ̀ láabi kan èyí tí ó mú iná lọ́wọ́ òun ni ó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ti Muritala Muhammed tí ó jẹ́ ti pápákọ̀ òfurufú àgbáyé tó wà ní ìpínlẹ̀ Èkó, èyí tí ó sì dá hílàhílo àti àìbalẹ̀ ọkàn sílẹ̀ fáwọn ènìyàn tí wọ́n ń lo pápákọ̀ òfurufú náà, tó fi mọ́ àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n ń darí ọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú ọ̀hún. Ìròyìn gbé jáde wípé ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún òun ni ó ṣẹyọ níbi tí àwọn awakọ̀ òfurufú máa ń gbà wọ nínú ọkọ̀ òfurufú, èyí tí ó sì dá wàhálà sílẹ̀ ní agbègbè náà, tí ó sì jẹ́ kí gbogbo ètò tó ń lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ nínú pápákọ̀ òfurufú ọ̀hún tí ó sì di hílàhílo pẹ̀lú bí iná ṣe ṣẹyọ ní pápákọ̀ òfurufú èyí tí ó jẹ́ elérò jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣàdédé ṣẹlẹ̀ pẹ̀lú bí iná ṣe ṣẹyọ, pẹ̀lú bí èéfín ṣe bolẹ̀ ní pápákọ̀ òfurufú náà
ní ojú ọ̀nà táwọn awakọ̀ òfurufú máa ń gbà wọ inú ọkọ̀ òfurufú, èyí tó sì dá àìbalẹ̀ ọkàn sílẹ̀ fún àwọn tó fẹ́ rìnrìn àjò. Àwọn tó wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó fẹjú kẹ̀kẹ́ pẹ̀lú bí iná ṣe ṣẹ́yọ tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ wọ ọkọ̀ òfurufú sì ń sá kíjokíjo tí wọ́n sì ń sá àsálà fún ẹ̀mí wọn, tó fi mọ́ àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú náà tí ọ̀pọ̀lọpọ̀ èrò sì ń sá jáde ní pápákọ̀ òfurufú náà. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn tó fẹ́ wọ ọkọ̀ òfurufú tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú ọ̀hún àti àwọn tó ń darí ọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú náà ni gbogbo wọn sá àsálà fún ẹ̀mí wọn. Ní ìtẹ̀síwájú ìròyìn ọ̀hún, àwọn tó wà níbẹ̀ tún jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ nígbà tí ọkọ̀ òfurufú ti Ethiopian Airlines flight tí ó kó àwọn èrò sínú rẹ̀ bákan tí ó sì ti ṣetán láti kúrò ní pápákọ̀ òfurufú náà. Èyí ló mú kí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n wọnú pápákọ̀ òfurufú ọ̀hún ní àná tí wọ́n fi dínkù jọjọ látàrí bí ọkàn wọn ṣe ṣe kíjokíjo lórí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn àjọ panápaná ní pápákọ̀ òfurufú ọ̀hún ni wọ́n tètè jí gìrì tí wọ́n sì dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí wọ́n sì ṣakitiyan láti pa iná ọ̀hún kó má bàa di ohun tí yóò fẹjú kẹ̀kẹ́. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pápákọ̀ òfurufú ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ṣe, tí wọ́n sì ń darí àwọn tó fẹ́ wọ ọkọ̀ òfurufú lọ síbi tí ó ní ààbò. Títí di ìgbà tí a fi ń kó ìròyìn yìí jọ, kò tíì sí ohun kan pàtó tí àwọn aláṣẹ ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó fa ìṣẹ̀lẹ̀ iná yìí, ṣùgbọ́n kò sí àkọsílẹ̀ wípé ẹnìkankan ó farapa nínú ìṣẹ̀lẹ̀ láabi yìí èyí tí ó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ti Muritala Muhammed ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n ohun tó ń kọ àwọn ará ìlú lóminú ni wípé gbọmọgbọmọ ọ̀rọ̀ iná yìí ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ìpínlẹ̀ Èkó ló ti di ohun tí àwọn ènìyàn nílò láti máa kọbi ara sí, torí wípé láàrin ọdún yìí lásán àkọsílẹ̀ ti wà ní ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wípé iná ṣẹyọ ní pápákọ̀ òfurufú náà. Ṣé ká wá sọ wípé àwọn tó fẹ́ ṣiṣẹ́ láabi ní pápákọ̀ òfurufú ọ̀hún ni wọ́n jẹ́ kí iná yìí ṣẹyọ ni, tàbí ká sọ wípé ó jẹ́ sábàbí lásán àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wípé iná yóò ṣẹyọ ní pápákọ̀ òfurufú náà? Àwọn ìbéèrè yìí ni ẹnikẹ́ni kò tíì lè fi ìdáhùn sí. Afurasí ọ̀daràn kú sí ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Edo. Rògbòdìyàn àti hílàhílo ni ó bẹ́lẹ̀ nílé ẹjọ́ gíga ilẹ̀ wa Nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú Benin ní ìpínlẹ̀ Edo ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹta ọdún 2026 yìí, pẹ̀lú bí arábìnrin kan ẹni ọdún 52 bí ó ti ṣe gbẹ́mìí mì tí orúkọ rẹ̀ ń jẹ́ Títílayọ̀ bí ó ti ṣe ṣubú tí ó sì kú ní ilé ẹjọ́ nígbà tí àjọ èyí tó ń mójútó gbígbé àti lílo oògùn olóró nílẹ̀ wa Nàìjíríà tí a mọ̀ sí NDLEA bí wọ́n ṣe wọ́ arábìnrin ọ̀hún lọ sí ilé ẹjọ́. Níbàámu pẹ̀lú ìròyìn náà, arábìnrin ọ̀hún tí ó jẹ́ afurasí ni ó kàn ṣàdédé ṣubú lulẹ̀ níwájú adájọ́ tí ó sì gbẹ́mìí mì tí àwọn ènìyàn tó sì wà níbẹ̀ tó fi mọ́ àwọn ènìyàn rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan àjọ NDLEA wípé àwọn wọn ṣokùnfà bí ikú arábìnrin yìí ṣe yá kánkán. Ìròyìn gbé jáde wípé olóògbé yìí ni àjọ amúṣẹ́ṣe ti ìpínlẹ̀ Edo ni wọ́n ráwọ́ tó látàrí títa oògùn olóró fún àwọn ènìyàn tí wọ́n sì fà á lé àjọ NDLEA lọ́wọ́. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin yìí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń ta àwọn oògùn olóró bíi oògùn amárale tó fi mọ́ loud àti àwọn oògùn mìíràn èyí tí kò dáa ní àwùjọ tí ó sì ń tà fún àwọn ènìyàn nílùú Benin, tí àjọ èyí tó jẹ́ ti amúṣẹ́ṣe ti ìpínlẹ̀ Edo sì ráwọ́ tó arábìnrin ọ̀hún ní oṣù kínní ọdún 2026 tí ó sì fà á lé àjọ NDLEA lọ́wọ́ láti ṣe iṣẹ́ ìwádìí èyí tó gúnmọ́. Níbàámu pẹ̀lú àwọn ẹbí rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ní ọgbà ilé ẹjọ́ náà pẹ̀lú omijé lójú, wọ́n da ẹ̀bi ikú arábìnrin ọ̀hún wọ́n dá lé orí àjọ èyí tó ń mójútó gbígbé àti lílo oògùn olóró nílẹ̀ wa Nàìjíríà ìyẹn NDLEA wípé Títílayọ̀ ni kò yẹ kó kú, ṣùgbọ́n àjọ NDLEA ni wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe ètò ìlera tó péye fún un nítorí wípé arábìnrin yìí ní ara rẹ̀ ò yá nígbà tí ó fi wà ní àkàtà wọn tí wọ́n ti mú ní oṣù kínní ọdún 2026. Ó fi kún un wípé Títílayọ̀ ní ara rẹ̀ ò yá tí wọ́n sì tún wọ́ ọ lọ sí ilé ẹjọ́, ṣùgbọ́n àwọn èrò tí inú ń bí tí wọ́n wà ní agbègbè ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kan àjọ NDLEA fún àìṣe ojúṣe wọn èyí tí ó gba ẹ̀mí lẹ́nu afurasí ọ̀hún níwájú ilé ẹjọ́ èyí tó sì jẹ́ ohun ìbànújẹ́. Ní
níbàámu pẹ̀lú apàṣẹ fún àjọ NDLEA ní ìpínlẹ̀ Edo Michael Ofoyejo ni ó jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀sùn tí wọ́n fi ń kan àjọ NDLEA wípé wọn ò ṣe ojúṣe wọn bó ti tọ́ àti bí ó ti yẹ ni ó jẹ́ ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni wọ́n wọ́ arábìnrin yìí lọ sí ilé ẹjọ́, ṣùgbọ́n arábìnrin yìí ni ẹnikẹ́ni kò mọ̀ wípé ara rẹ̀ ò yá nítorí wípé ara rẹ̀ dá pé. Ó jẹ́ kó di mímọ̀ wípé fúnra arábìnrin yìí ni arábìnrin yìí fi ẹsẹ̀ rìn wọnú ọkọ̀, fúnra arábìnrin yìí ni arábìnrin yìí bọ́lẹ̀ nínú ọkọ̀ ní ilé ẹjọ́ ọ̀hún tí ó sì fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sí inú ilé ẹjọ́ náà láti gba ìdájọ́ rẹ̀ lọ́wọ́ adájọ́. Ṣùgbọ́n èyí tí ó ṣẹlẹ̀ yìí kò yẹ kí àwọn ará ìlú kó máa da ẹ̀bi ọ̀hún ru àjọ NDLEA. Ó jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni àjọ amúṣẹ́ṣe ti ìpínlẹ̀ Edo ni wọ́n ráwọ́ tó arábìnrin yìí tí wọ́n sì fà á lé àjọ NDLEA lọ́wọ́ nítorí wípé ó ta àwọn oògùn olóró bíi láòdù àti igbó tó fi mọ́ àwọn oògùn amárale mìíràn fún àwọn ènìyàn. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ni ó kàn jẹ́ sábàbí èyí tí ó mú kí arábìnrin yìí ṣubú lulẹ̀ tí ó sì gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Àwọn òṣìṣẹ́ àjọ NDLEA tí wọ́n wọ́ arábìnrin yìí lọ sí ilé ẹjọ́ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kò sí ẹ̀bi lọ́wọ́ àwọn nítorí wípé àwọn kọ́ ni àwọn ṣe ìkọlù sí afurasí yìí, ṣàdédé ni ó kàn ṣubú lulẹ̀ tí ó sì kú. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ni ó ti ń jẹ́ kí inú bí àwọn ènìyàn ní agbègbè náà tí wọ́n sì ń pè fún iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí ikú afurasí obìnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Títílayọ̀, èyí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan àjọ NDLEA wípé àjọ NDLEA ni ó ṣokùnfà ikú arábìnrin yìí látàrí wípé wọn ò ṣe ìtọ́jú èyí tó yẹ fún un lórí ètò ìlera rẹ̀. Ṣé ká wá sọ wípé wọ́n fi ẹjọ́ arábìnrin yìí falẹ̀ nítorí wípé ẹni tí wọ́n ti ráwọ́ tó láti oṣù kínní ọdún 2026 yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìgbẹ́jọ́ rẹ̀ ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2026. Ṣé ká sọ wípé wọ́n fi ẹjọ́ yìí falẹ̀ àbí ká sọ wípé ó kàn jẹ́ sábàbí lásán èyí tí ó ti wà nínú àkọọ́lẹ̀? Èyí wà lára àwọn ìbéèrè èyí tí ó ń tawọ́tasẹ̀ nínú àwọn ènìyàn tí inú ń bí náà tí wọ́n sì ń fi ẹ̀sùn kan àjọ NDLEA wípé àwọn ni wọ́n ṣokùnfà ikú arábìnrin Títílayọ̀ tí ó jẹ́ afurasí tí ó ń ta oògùn olóró fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Edo ní ilé ẹjọ́. Ìwọ́de bẹ́lẹ̀ lánàá nílùú Àbújá lórí àwọn tí wọ́n mú fún ìdìtẹ̀gbàjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé àti àwọn ìyàwó àwọn òṣìṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà èyí tí wọ́n ti wà ní àhámọ́ ìjọba látàrí wípé wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àwọn ìyàwó àti àwọn ọmọ wọn ti ṣe ìwọ́de ní ọjọ́rú àná ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2026. Ìwọ́de ọ̀hún ni ó jẹ́ ìwọ́de alálàáfíà tí wọ́n sì ṣe lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì ń béèrè fún ètò ìdájọ́ tó péye àti wípé kí wọ́n fi àwọn ọkọ wọn àti bàbá wọn sílẹ̀. Ìròyìn gbé pé àwọn olùwọ́de ọ̀hún ni wọ́n lọ sí gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa Nàìjíríà èyí tó sì tò lọ́wọ̀ọ̀wọ́ tí wọ́n sì mú àwọn pátákó pẹ̀lú ọ̀rọ̀ àpilẹ̀kọ lóríṣiríṣi bíi ẹ má pa àwọn bàbá wa, don't kill our daddies, ẹ fi àwọn bàbá wa sílẹ̀ ní àhámọ́ kí ẹ sì ṣe ìdájọ́ tó péye fún wọn, detention without trial is injustice. Àwọn mìíràn sì tún gbé pátákó mìíràn lọ́wọ́ pẹ̀lú àpilẹ̀kọ oṣù 6 pẹ̀lú ìfìyàjẹni lọ́nà àìtọ́, ó ti tó gẹ́ alùbàtà kan ìdarin èyí tí a túmọ̀ sí 6 months of torture, enough is enough. Pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn olùwọ́de yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ní kíkankíkan tí wọ́n sì gbé ohùn sókè pẹ̀lú bí àwọn ọmọ òṣìṣẹ́ ọmọ ológun yìí tí wọ́n sì ń béèrè fún ìdájọ́ òdodo àti wípé kí wọ́n fi àwọn bàbá wọn sílẹ̀ tó fi mọ́ àwọn ọkọ wọn kúrò ní àhámọ́ lẹ́yìn bíi oṣù 6 èyí tí wọ́n ti wà níbẹ̀. Lára àwọn tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ ni a ti rí ọmọbìnrin ọmọ ọdún 8 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Halima Muhammed tí ó jẹ́ ọmọ ọ̀gágun Lieutenant Colonel Muhammed Almakura ni ó jẹ́ kó di mímọ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ fi bàbá mi sílẹ̀, ẹ má pa bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ìdájọ́ èyí tí ó yẹ fún wọn láti fi wọ́n sílẹ̀ kúrò ní àhámọ́. Ọmọ òun jẹ́ kó di mímọ̀ wípé láti ìgbà tí ìjọba tí wọ́n ti ráwọ́ tó bàbá òun ní inú ilé àwọn ò ti dùn mọ́ àti wípé gbogbo nǹkan tí bàbá òun máa ṣe fóun ni kò sí ẹnikẹ́ni tó lè ṣe.
èyí tó sì máa ń mú kí ìyá òun máa sunkún lójoojúmọ́. Àwọn sì ti ní ìmọ̀lára wípé bàbá àwọn ò sí ní ilé mọ́, níbàámu pẹ̀lú ọmọ mìíràn tí ó jẹ́ ọmọ ọdún 9 ìyẹn Ibrahim Bala tí ó jẹ́ ọmọ ọ̀gágun Major Bala ni òun náà fi àìdùnnú rẹ̀ hàn pẹ̀lú bí bàbá wọn kò ṣe bá wọn sí ní ilé mọ́. Ó fi kún wípé kété tí ìjọba tí wọ́n ti ráwọ́ tó bàbá òun ní lílọ bíbọ̀ òun kò ti sí ààbò mọ́, èyí tó sì ń rọ ìjọba láti jẹ́ kí bàbá òun padà wá sílé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìgbà tí òun ti rí bàbá òun ni ó ti lé ní oṣù 9 sẹ́yìn tí òun sì ti nímọ̀ lára rẹ̀ tí òun ò rí bàbá òun tí ọkàn òun sì ti wúwo. Ó tún jẹ́ kó di mímọ̀ wípé bàbá òun ni ó máa ń kọ́ òun ní àwọn nǹkan kan àti àwọn iṣẹ́ àmúrelé tí òun bá mú wá láti ilé ẹ̀kọ́, tí bàbá òun sì máa ń kọ́ òun ní ọ̀nà láti bá àwọn àgbàlagbà sọ̀rọ̀. Ọmọ yìí ni ó jẹ́ ọmọ ìpele ìkẹ́kọ̀ọ́ 4 nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn primary 4, tí ó sì sọ wípé ó ti lé ní oṣù 9 báyìí tóun ti rí bàbá òun nílé, ṣùgbọ́n èyí ló ti mú kí òun máa ká gbọ́gbọ́ nínú ilé tí òun ò sì túraká nínú ilé àti ní ilé ẹ̀kọ́ òun. Òun àti ìyá òun ni wọ́n ti ní ìmọ̀lára wípé bàbá òun ò sí nílé, níbàámu pẹ̀lú ọmọ mìíràn tóun jẹ́ ọmọ ọdún 4 Fatima Yusuf tí ó jẹ́ ọmọ ọ̀gágun ojú òfurufú ìyẹn Wing Commander Yusuf ni òun náà fi ọ̀rọ̀ rẹ̀ hàn tí ó sì rọ ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka ìjọba papọ̀ láti jọ̀ọ́ láti fi bàbá òun sílẹ̀. Ọmọ òun rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, aṣòfin àgbà Olúrẹ̀mí Tinubu, láti jọ̀wọ́ láti fi bàbá òun sílẹ̀ nítorí wípé bàbá òun ni ó jẹ́ akíkanjú àti wípé àtìgbà tí bàbá òun ti kúrò nínú ilé òun ò rí ẹnikẹ́ni láti bá ṣeré. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti jọ̀ọ́ láti fi bàbá òun sílẹ̀ wípé bàbá òun ni ó máa ń gbé òun jáde ní gbogbo ìgbà tí ó sì máa ń ra nǹkan fóun, níbàámu pẹ̀lú ọmọ mìíràn tóun jẹ́ ọmọ ọdún 11 tí orúkọ rẹ̀ ń jẹ́ Hannah Aisha Usman ni ó rọ àwọn aláṣẹ láti jọ̀wọ́ láti fi bàbá òun èyí tí wọ́n ti tì sí àhámọ́ láti fi sílẹ̀ tàbí kí wọ́n wọ́ lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lórí rẹ̀ bí bàbá òun bá jẹ̀bi. Ọmọbìnrin Aisha yìí ni ó bẹ̀bẹ̀ tí ó sì rọ ìjọba láti fi bàbá òun sílẹ̀ tàbí kí wọ́n wọ́ lọ ilé ẹjọ́. Ó sọ wípé bí wọ́n ṣe ti bàbá òun máa hámọ́ ni ó jẹ́ ohun tí kò bófin mu tí ó sì tako ẹ̀tọ́ ọmọnìyàn àti wípé ó ti jẹ́ kí ilé àwọn kí ó wà ní ahoro pẹ̀lú bí bàbá àwọn ò sì sí nílé. Ó jẹ́ kó di mímọ̀ pé nígbàkúgbà tí bàbá òun bá wà nílé, bàbá òun ló máa ń gbé òun lọ sí ilé ìtajà ìyá rẹ̀ tí ó sì máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan fóun àti wípé bàbá òun ló máa ń bóun ṣe iṣẹ́ àmúrelé tí wọ́n bá fóun láti ilé ẹ̀kọ́ tí inú bàbá òun sì máa ń dùn láti ran òun lọ́wọ́ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ òun. Ó wá jẹ́ kó di mímọ̀ pé bàbá òun ò ṣe ẹni burúkú àti wípé gbogbo nǹkan tí wọ́n sọ pé bàbá òun ṣe, bàbá òun ò ṣe. Bàbá òun kò lè ṣe ìjàmbá fẹ́nikẹ́ni. Ó wá rọ ìjọba láti ṣe iṣẹ́ ìwádìí tó gúnmọ́ kí wọ́n sì jọ̀ọ́ kí wọ́n sì fi bàbá rẹ̀ sílẹ̀. Níbàámu pẹ̀lú àwọn ìyàwó àwọn ọmọ ológun ọ̀hún, ìkan lára wọn tí ó bá akọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀, Nana Ibrahim, ni ó ṣàpèjúwe irúfẹ́ ìwà yìí àti ohun tó so mọ́ fífi àwọn ọkọ wọn sí àhámọ́ lọ́nà àìtọ́ gẹ́gẹ́ bí ohun tí ó yẹ kí wọ́n béèrè ìbéèrè lórí ẹ̀. Ó sọ wípé gbogbo àwọn ẹ̀sùn èyí tó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀gbàjọba àti ríráwọ́ tó ọkọ àwọn ni ó jẹ́ èyí tí ó jẹ́ kọ́nu-ń-kọ́ tí ó sì nílò iṣẹ́ ìwádìí àti àwọn ọ̀rọ̀ tó jiná dénú láti bí oṣù bíi 6 tí wọ́n ti ráwọ́ tó àwọn ọkọ àwọn. Ó tún jẹ́ kó di mímọ̀ wípé wọ́n kọ̀ jálẹ̀ láti jẹ́ kí àwọn ẹni tí wọ́n mú yìí kí wọ́n rí àwọn ẹbí wọn àti láti rí àwọn agbẹjọ́rò wọn. Bákan náà ni ó tún sọ wípé àwọn ẹ̀rí tí wọ́n sọ pé àwọn rí ni kí wọ́n kó lọ síwájú ilé ẹjọ́ tí ó bá jẹ́ wípé ọ̀rọ̀ náà dá ìjọba lójú wípé àwọn ẹni tí wọ́n ráwọ́ tó yìí wípé wọ́n lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba kí wọ́n sì kó àwọn ẹ̀rí ọ̀hún lọ sí ilé ẹjọ́. Ó sọ wípé tí wọ́n bá fẹ́ gbọ́ ìgbẹ́jọ́ ọ̀hún kí wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ gbangba wálíà kí gbogbo ènìyàn sì rí bí ìdájọ́ ṣe lọ, kó má jẹ́ wípé àwọn ẹni tí wọ́n mú yìí ni wọ́n lọ kú sí ipò àhámọ́ láì mú wọn lọ sí ilé ẹjọ́. Ó wá rọ ìjọba láti jọ̀wọ́ láti ṣe iṣẹ́ ìwádìí pẹ̀lú àwọn ẹ̀rí tó gúnmọ́ láti mú wọn lọ sí ilé ẹjọ́ kí wọ́n má sì fi falẹ̀ rárá àti wípé ilé ẹjọ́ nìkan ni ó lè gbé ìgbẹ́jọ́
ẹjọ́ èyí tí ó lówúra kalẹ̀. Ìwọ́de yìí ni ó wá lẹ́yìn oṣù kan tí àwọn ẹbí àwọn ọmọ ológun yìí ti rawọ́ ẹ̀bẹ̀ tó sì ti kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi ń bẹ̀bẹ̀ wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi àwọn ọkọ wọn àti àwọn bàbá wọn sílẹ̀ tàbí kí wọ́n wọ́ wọn lọ ilé ẹjọ́, ṣùgbọ́n ìjọba àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò wo ọ̀rọ̀ tí àwọn ẹni yìí sọ, èyí tó sì mú kí àwọn ẹbí ọ̀hún ṣe ìwọ́de ní àná ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2026, èyí tí ó mú àwọn ìyàwó àwọn òṣìṣẹ́ ológun yìí tí wọ́n lé ní 20 níye àti àwọn ọmọ wọn tí wọ́n fi lu ìgboro pa nílùú Àbújá tí wọ́n sì wọ́ra wọn lọ sí gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa Nàìjíríà tó fi mọ́ ọmọ kékeré jòjòló kan tí ó jẹ́ ọmọ oṣù méjì tó fi mọ́ àwọn ajìjàgbara ẹ̀tọ́ ọmọnìyàn Dèjì Adéyanjú pẹ̀lú Ọmọyẹlé Sowore. Nígbà tí wọ́n sọ̀rọ̀, àwọn ẹbí ọ̀hún ni wọ́n kẹ́dùn wípé àwọn ọkọ àwọn tó fi mọ́ àwọn bàbá àwọn ni wọ́n ti wà ní àhámọ́ ìjọba ju oṣù 6 lọ láì gbọ́ ìgbẹ́jọ́ wọn láì sì jẹ́ kí wọ́n rí àwọn ẹbí wọn, èyí tó sì ṣàpèjúwe irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìtẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Níbàámu pẹ̀lú ọ̀kan èyí tí ó sọ̀rọ̀ lórúkọ àwọn ẹbí ọ̀hún, Mẹ̀múnà Bàṣírù, ni ó jẹ́ kó di mímọ̀ wípé fífẹ̀ ẹjọ́ yìí lójú ni ó jẹ́ ohun kan tí kò bófin mu àti wípé àìjẹ́ kí wọ́n rí àwọn ẹbí wọn tó fi mọ́ àwọn agbẹjọ́rò wọn ni ó jẹ́ èyí tí kò wà nílànà òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn afurasí yìí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun ni wọ́n ráwọ́ tó ní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2025 látàrí ọ̀rọ̀ wùrùnwùrùn kan èyí tí ó jẹ jáde wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tó sì wá gẹ́gẹ́ bí ìfitónilétí láti ọwọ́ ọ̀gágun àgbà ìyẹn Brigadier General Tukur Gusau, èyí tí ó sì ṣe àfihàn rẹ̀ wípé àwọn ọmọ ológun 16 ni wọ́n lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba èyí tí wọ́n fẹ́ ṣe ọ̀hún, ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ológun tí wọ́n kóra wọn jọ tí wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ni wọ́n wá láti ẹ̀ka kọ̀ọ̀kan bí iléeṣẹ́ ológun èyí tó wà ní ilé ìjọba nílùú Àbújá tó fi mọ́ àwọn bárékè ológun mìíràn bíi bárékè ológun Niger nílùú Àbújá tó fi mọ́ ti pápákọ̀ òfurufú àgbáyé, èyí tí wọ́n ti ń gbìyànjú tí wọ́n sì ti mú ọjọ́ wípé wọn yóò ṣe iṣẹ́ ìdìtẹ̀gbàjọba yìí ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2025 tí àkàrà sì tú sí epo mọ́ wọn lọ́wọ́ tí ọwọ́ pálábá wọn sì ṣègì. Àtìgbà ọ̀hún ni wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn bíi ọ̀gágun àgbà Brigadier General M.A. Sadiq, Colonel M.A. Maji, Lieutenant Colonel S. Bapa, Lieutenant Colonel A.A. Hayatu, Lieutenant Colonel P. Dankpa, Lieutenant Colonel M. Almakura, Major A.J. Ibrahim, Major M.M. Jida, Major M.A. Usman, Major D. Yusuf, Captain I. Bello, Captain A.A. Yusuf, Lieutenant S.S. Felix, Lieutenant Comrade D.B. Abdullahi tó fi mọ́ ọ̀gágun S.B. Adamu àti Major I. Dauda tí wọ́n sì gbìdánwò láti dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2025. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe.